A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àwọn ẹbí Sunday Mọ́rákinyọ̀, ọ̀kan lára ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n dájọ́ ikú fún lórí ẹ̀sùn wípé wọ́n jí adìyẹ kí gómìnà Adémọ́lá Adélékè tó bójú àánú wò wọ́n ní ọ̀sẹ̀ tí ó kọjá lẹ́yìn tí wọ́n lò kọjá ọdún mẹ́wàá nínú ọgbà ẹ̀wọ̀n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àti gbogbo ará ìlú fún ìrànlọ́wọ́ láti yanjú àrùn ọpọlọ tí Mọ́rákinyọ̀ ń bá jìjàkadì. Gẹ́gẹ́ bí ẹbí ṣe ṣàlàyé, àlàáfíà ni Mọ́rákinyọ̀ wà kí ọlọ́pàá tó fi ọwọ́ ṣìkún òfin mú un nínú oṣù kọkànlá ọdún 2010 lórí ẹ̀sùn jíjí adìyẹ àti ẹyin ní ìlú Ọ̀yán, ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọgbọ̀njọ́ oṣù kínní ọdún 2013 ni ọlọ́pàá fi ojú Mọ́rákinyọ̀ pẹ̀lú ìkejì rẹ̀ Ṣẹ́gun Olówókéré ba ilé-ẹjọ́ níwájú adájọ́ Jídé Fálọlá láti ilé-ẹjọ́ gíga ìlú Ìkìrun fún ẹ̀sùn tí ó dá lórí ìlẹ̀dí àmọ̀pọ̀, àfọwọ́rá àti ìdigunjalè. Wọ́n ní wọ́n jọ pawọ́pọ̀ já ọ̀gbẹ́ni Ògúntádé Faramádé lólè ẹyin àti adìyẹ tí iye rẹ̀ wọ ẹgbẹ̀rún lọ́nà 20 náírà (20,000). Adájọ́ dá ẹjọ́ ikú fún Mọ́rákinyọ̀ àti Olówókéré ní ọjọ́ 17 oṣù Kejìlá ọdún 2014 lórí ẹ̀sùn àfọwọ́rá àti ìdigunjalè, ṣùgbọ́n ọ̀sẹ̀ tí ó kọjá ní gómìnà Adémọ́lá Adélékè bójú àánú wò wọ́n lẹ́yìn awuyewuye ẹ̀sùn yìí tó gbòde kan. Lẹ́yìn ìyọ̀ǹda ni Mọ́rákinyọ̀ padà sílé pẹ̀lú àìsàn ọpọlọ tí wọ́n ní ó bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni Olówókéré ti ṣàlàyé wípé ìyà tí ọlọ́pàá fi jẹ wọ́n (torture) ní àgọ́ ọlọ́pàá Òkùkù ni ó yọrí sí gángangan tí Mọ́rákinyọ̀ ń ṣe. Aṣojú ẹbí Mọ́rákinyọ̀ tí í ṣe àbúrò bàbá rẹ̀ Òjó Ọláìdé kọ ẹ̀sùn wípé Mọ́rákinyọ̀ ti ní àrùn ọpọlọ kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un. Ọláìdé fìdí ẹ̀ múlẹ̀ wípé Mọ́rákinyọ̀ tó ń gbé pẹ̀lú girama rẹ̀ kò ní àìsàn kankan bó ti wù ú mọ́ kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un. Inú ọjà Ọ̀yán ni ọlọ́pàá ti mú un kí wọ́n tó gbé e lọ àgọ́ wọn lórí ẹ̀sùn jíjí adìyẹ àti ẹyin. Ó sì sẹ́ wípé òun kò jí adìyẹ. Lẹ́yìn èyí ni wọ́n gbé Ṣẹ́gun Olówókéré náà lọ àgọ́ ọlọ́pàá lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un nínú ṣọ́ọ̀bù bàbá rẹ̀. Ó ní àwọn fẹ́ gba ìyọ̀ǹda wọn ní ọjọ́ náà, ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ní àwọn kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí àwọn kò lọ́wọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ọjọ́ kejì ni wọ́n fi àwọn méjèèjì ránṣẹ́ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Òkùkù kí wọ́n tó dèrò Òṣogbo. Bí ẹ̀sùn yìí ṣe fọná sójú rèé kí wọ́n tó fi ojú wọn ba ilé-ẹjọ́ lórí ẹ̀ṣẹ̀ tí wọn kò ṣẹ̀. Ọláìdé tẹ̀síwájú wípé níbi ìgbẹ́jọ́ ni ọlọ́pàá tí ó fi ọwọ́ ṣìkún òfin mú wọn ti jẹ́rìí wípé Sunday àti Ṣẹ́gun ò lọ́wọ́ nínú olè adìyẹ àti ẹyin, wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú rẹ̀ ni wọ́n ti kó lọ welfare homes ní Òṣogbo. Nígbà tí ó yá ni wọ́n gbọ́ wípé wọ́n yọ̀ǹda gbogbo wọn. Ọláìdé fi ẹ̀sùn kan ọlọ́pàá wípé wọ́n mọ̀ọ́mọ̀ fi ẹ̀sùn kan Mọ́rákinyọ̀ àti Olówókéré lẹ́sẹ̀. Àgbélẹ̀rọ ni sítétímẹ̀ǹtì ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ nípa wọn. Ọlọ́pàá ni ó kọ sítétímẹ̀ǹtì, kì í ṣe àwọn ọmọ wọ̀nyí. Ó sì dá òun lójú gbangba nígbà tí akọ̀ròyìn béèrè ìgbà tí ẹbí ṣe àkíyèsí Mọ́rákinyọ̀ pẹ̀lú gángangan. Ó ní àpẹẹrẹ fi ojú hàn nígbà tí wọ́n gbé e lọ ọgbà ìwà àtúnṣe Iléṣà. Ó ní òun gbọ́ wípé wọ́n fi ìyà jẹ Mọ́rákinyọ̀ gidigidi kí èyí tó yọrí sí àrùn ọpọlọ. Ọláìdé ní gbogbo ìgbà ni òun kó aṣọ lọ fún un, ṣùgbọ́n bí òun bá máa fi padà dé ibẹ̀ á ti sọ wọ́n di àkísà. Èyí ni ó fún òun ní àpẹẹrẹ wípé nǹkan mìíràn ti ń yíwọ ọ̀rọ̀ Mọ́rákinyọ̀. Nígbà tí wọ́n máa fi yọ̀ǹda rẹ̀ kò dá ẹnikẹ́ni mọ̀ mọ́. Ọláìdé gbóríyìn fún gómìnà Adélékè fún ojú àánú àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí, ṣùgbọ́n túbọ̀ rawọ́ ẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ láti ṣètọ́jú Mọ́rákinyọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà gbègbèlé ìjọba Nyesom Wike ti fi ẹ̀sùn kan gómìnà ìjẹta fún ìpínlẹ̀ Rivers Peter Odili wípé
ó ń gbè lẹ́yìn gómìnà Siminalayi Fubara láti kọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Tinubu lẹ́nu. Ó da ẹ̀bi ru Odili lórí ìjákulẹ̀ tí ó tẹ̀lé ìwé àlàáfíà tí wọ́n jọ buwọ́ lù pẹ̀lú ikọ̀ Fubara. Wike sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìgbàlejò tí àwọn tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ Rivers ṣe àgbékalẹ̀ rẹ̀ lánàá. Síwájú àkókò yìí ni fàákájà ọ̀rọ̀ òṣèlú ti bẹ́ sílẹ̀ lórí ẹni ní agbára àti darí ètò òṣèlú láàrin Wike àti Fubara. Ọdún 2023 ni ikọ̀ Fubara àti Wike bu ọwọ́ lu ìwé àdéhùn àlàáfíà tí ó ní kókó mẹ́jọ tí ààrẹ Tinubu pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn títí kan Odili ṣàmójútó níbi ìpàdé tí ó wáyé ní ilé agbára ìlú Àbújá. Ṣùgbọ́n ìwé àdéhùn yìí kò padà so èso rere bí Fubara ṣe ẹ̀sùn wípé wọ́n kó o ní pápámọ́ra láti bu ọwọ́ lu ìwé àlàáfíà pẹ̀lú ikọ̀ Wike. Bákan náà ni Odili tí ó ti lo sáà méjì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers náà fi ẹ̀sùn ìmọtara-ẹni-nìkan kan Wike níbi ìpéjọpọ̀ kan tí ó wáyé ní ìlú Port Harcourt ní ọjọ́ 28 oṣù Kejìlá ni ó ti gbóríyìn fún Fubara lórí bí ó ti ṣe ìdáwọ́kọ̀ fún Wike láti má sọ ìpínlẹ̀ Rivers di ogún tirẹ̀ nìkan. Ṣùgbọ́n lánàá ni Wike jẹ́ kí wọ́n mọ̀ wípé wọn ò gbé ẹnu rẹ̀ fún alágbàfọ̀ bí ó ti ní òun ni gómìnà tí ó dára jùlọ tí ó ti jẹ ní ìpínlẹ̀ Rivers, níbi tí ó ti ń bá àwọn àlejò sọ̀rọ̀. Lára wọn ni Sẹ́nẹ́tọ̀ Adams Oshiomhole àti gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo. Ní Wike ti yarí láti má kó ọ̀rọ̀ tí ó sọ sí Odili jẹ. Ó ní Odili fi ẹ̀sùn kan òun wípé òun sọ ìpínlẹ̀ Rivers di ogún tara rẹ̀ nìkan. Bẹ́ẹ̀ Odili gangan ni ẹ̀sùn yìí tọ́ sí. Kódà òun ni alákòóso àgbà General Overseer. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Reno Omokri ti sọ wípé kò tọ́ sí olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi láti bu ẹnu àtẹ́ lu òfin ọrọ̀ ajé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Àìpẹ́ yìí ni Obi ṣe àgbéyẹ̀wò ìgbìyànjú ààrẹ bí ó ti ní òfin ọrọ̀ ajé rẹ̀ ti sọ ọmọ orílẹ̀-èdè sínú ìṣẹ́ ju ti àtẹ̀yìnwá lọ. Ó wá gba ààrẹ ní ìmọ̀ràn kí ó lọ yíká orílẹ̀-èdè kí ó lè fi ojú ara rẹ̀ gan ní ìyà ńlá tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ lórílẹ̀-èdè. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde àná ni Omokri ti ní Obi kò yẹ lẹ́nu tó ń bu ẹnu àtẹ́ lu òfin ọrọ̀ ajé Tinubu nítorí gẹ́gẹ́ bí gómìnà àná fún ìpínlẹ̀ Anambra, ìṣẹ́ tó ń bá àwọn ará ìpínlẹ̀ rẹ̀ fínra kọjá kèrémí. Omokri ṣe ìrántí bí ìpínlẹ̀ Èkó ṣe gba ìyípadà ọ̀tun lábẹ́ ìṣàkóso Tinubu, ṣùgbọ́n tí ìṣẹ́ lékún sí i ní ìpínlẹ̀ Anambra nígbà ìṣàkóso Obi gẹ́gẹ́ bí gómìnà. Omokri ṣàlàyé wípé kí Obi tó gba ìṣàkóso ìpínlẹ̀, ìpele ìṣẹ́ wà ní 41.4%, ṣùgbọ́n lábẹ́ ìṣàkóso Obi ni ó lékún sí 53.7%. Ìdí ni wípé Obi kọ̀ láti lo owó tó ń wá láti òkè fi kọ́ ohun èlò amáyédẹrùn. Kàkà bẹ́ẹ̀, ó ń kó owó yìí pamọ́ sí àpò ìkówósí rẹ̀ kí èrè rẹ̀ lè máa pọ̀ sí i. Ó ní kàkà kí Obi kọ́ ilé-ìwé, ilé-iṣẹ́ tó ń pọn ọtí, búrẹ́rì ni Obi fi owó kọ́ tí ó ní èyí ṣe ìdílé rẹ̀ láǹfààní. Ó ní pẹ̀lú agbára ìṣèjọba ara wọn autonomy tí àwọn ìjọba ìbílẹ̀ ní báyìí, àwọn ará ìgbèríko yóò ní àdínkù ìṣẹ́ nítorí sísan owó ìjọba ìbílẹ̀ yóò bẹ̀rẹ̀ nínú oṣù yìí. Omokri ní pẹ̀lú àlékún ààbò àti àwọn ibi ìfọpo orílẹ̀-èdè, gbogbo akitiyan ìjọba láti gbógun ti ọ̀wọ́ngógó yóò fi ojú hàn. Ó ní ìtàbùkù sí ìṣèjọba Tinubu ti gba gbogbo ọkàn Obi débi wípé kò ríran rí àwọn àṣeyọrí tó ti ń fi ojú hàn. Èyí sì dá lórí wípé Obi fẹ́ gba agbára ìṣèjọba. Fún ìdí èyí, kò lẹ́tọ̀ọ́ sí i láti gba ìmọ̀ràn lórí bí wọ́n ṣe lè gbógun ti ìṣẹ́. Obi ní ìṣòro, Tinubu ní ojútùú sí ìṣòro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣe àpèjúwe ìwé ìpè open letter tí iléeṣẹ́ NNPCL fi ránṣẹ́ sí láti wá yẹ ibi ìfọpo Port Harcourt àti Warri wò gẹ́gẹ́ bí ìwọ̀sí. Agbẹnusọ Ọbásanjọ́ Kẹ́hìndé Akínyẹmí ni ó ṣe àfihàn yìí lánàá. Ìròyìn jábọ̀ wípé NNPCL fi ìwé ìpè ránṣẹ́ sí ààrẹ ìjẹta láti wá fúnra rẹ̀ gan ní iṣẹ́ tó ń lọ ní àwọn ibi ìfọpo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ túnṣe lẹ́yìn tí ó fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n kọ $750 million tí iléeṣẹ́ Dangote fi lọ̀ wọ́n láti ṣe àmójútó ibi ìfọpo Port Harcourt àti Kaduna. Ọbásanjọ́ bu ẹnu àtẹ́ lu NNPCL lórí ìdí tí ó fi kọ̀ láti jẹ́ kí Dangote gba ìṣàkóso àwọn ibi ìfọpo pẹ̀lú wípé wọn kò lè ṣe àmójútó rẹ̀ fúnra wọn. Nígbà tí wọ́n ń fèsì ní NNPCL fi ìwé ìpè ránṣẹ́ sí Ọbásanjọ́ kí ó wá wo bí àwọn ṣe àmójútó ibi ìfọpo Port Harcourt àti Warri, ṣùgbọ́n Ọbásanjọ́ ní ìgbésẹ̀ NNPCL yìí jẹ́ ìwọ̀sí sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ìjẹta orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣìṣẹ́ ọlọ́pàá kan tí ẹnikẹ́ni kò tíì mọ orúkọ rẹ̀ ni wọ́n ti fi sí àhámọ́ lẹ́yìn tí ọta ìbọn ọwọ́ rẹ̀ ṣèèṣì yìn lọ ṣekú pa ọ̀dọ́mọbìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìfẹ́olúwa Adékàlù ní Adó-Èkìtì, ìpínlẹ̀ Èkìtì. Ìbọn ọlọ́pàá yìí ni a gbọ́ wípé ó yìn ní àgọ́ ọlọ́pàá Òkèlà tí ó sì rìnrìn àrè lọ ṣekú pa obìnrin yìí níwájú ṣọ́ọ̀bù kan tí ó wà lọ́ọ̀kan àgọ́ ọlọ́pàá ní Ọjọ́bọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé òṣìṣẹ́ ọlọ́pàá yìí kàn wá ṣe àbẹ̀wò sí wọn ní àgọ́ ọlọ́pàá ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Wọ́n ní ibi ó ti ń ṣe àjọyọ̀ ìgbéga akẹgbẹ́ rẹ̀ kan ni ó ti ṣèèṣì yọ̀ǹda ọta ìbọn. Olóògbé ń rìn kọjá lọ ní tirẹ̀ ní ìbọn bá tí ó sì gbabẹ̀ di olóògbé. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn, síbẹ̀ ó jẹ́ Ọlọ́run nípè. Kọmíṣánná ọlọ́pàá AIG Adéwálé Adéníran fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní wọ́n ti gba agbára lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì fi sí àhámọ́. Lẹ́yìn èyí ni yóò kojú ìjìyà tó tọ́ gẹ́gẹ́ bí ìlànà òfin iléeṣẹ́ ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.